Àlàyé ó kàn tẹ fóònù ní òsọ̀rọ̀ náà. Kí ló fẹ́ kí n sọ? No, kí ló fẹ́ kí n sọ? Kí ni problem ẹ̀ náà? Ṣé o gbọ́ nǹkan tí bàbá sọ ni? Kí ló ń ṣe ẹ náà? O gbọ́ nǹkan tí bàbá sọ? Bàbá sọ wípé ká lọ sí burial ground àbí mọ́ṣúárì ká lọ wá òkú tí ò tí ju ọjọ́ méje. Báwo la yẹ fẹ́ mọ òkú tí ò tí ju ọjọ́ méje? Báwo la yẹ fẹ́ mọ ṣáàjẹ́ olùmọ̀ràn ọkàn ni? Kí ló ń ṣe pàdé ẹ̀? Èmi gan rò mo rò mo ṣe wà mo rò pé kí ló ń ṣẹlẹ̀, kí la fẹ́ ṣe, kí la fẹ́ já tán, kí la fẹ́ ṣe gbogbo ẹ̀. So bí èso wo ìwé dry now. I must do something náà àlè máa wòran. Gbogbo client mi mo bá sọ̀rọ̀ báyìí ó kàn hang me out ló ń dá iṣẹ́ mi nù. Gbogbo orí nǹkan gbóná ni mi ìmọ̀ nǹkan tí mò ń ṣe mọ́. Tí ká wá sọ́tún bá ti fẹ́ sọ́tà ọ̀tá ara wa náà. A gbọ́dọ̀ ṣe nǹkan kan náà. Mi sọ wá ṣe nǹkan kan sórí pàdé ẹ̀ sọ ọkàn fún ẹ̀. Sórí ìwọ ni àtàpàkò tó ní pé ká gé wá. Ìwọ ni apá méjèèjì ní ká gé wá pẹ̀lú orí ó ti ẹ̀ bẹ́ẹ̀ sìn. Ìyẹn ló kéré jù nínú ayé láti rí. Tọ́pàlà yìí náà ní ìdí àkàbí àwọn èèyàn tí wọ́n ní káàkiri tí wọ́n kọ́ tẹ́ pé àkàmágbé wọn àṣẹ gbogbo ọ̀tá méjì. Ṣùgbọ́n ilé ìbá ìta à ń sọ báyìí sí wọn láwọn òkú ọjọ́ méje bó láti fẹ́ rí. Òkú kan lílé jẹ́ ká wọlé náà. Ṣé o gbádùn? Sórí ẹ̀ pé ṣá ṣé wèrè ni ẹ ni? Ọ̀gbẹ́ni mo rẹ́ǹtì lé ń bì ní mi o kì í ṣe pé báwa mi ló kọ́lé ṣe ìyá mi ló kọ́lé bíbá àná kí ló ṣe àbúrò rẹ̀ òkú tí wọ́n ń sọ yìí tí wọ́n ń sọ tó sọ pé òkú ló wà ń báyìí tó yẹ kó máa wú òkú tó ti sin ní 7 years ago 7 years àti 7 days ṣé kò yàtọ̀ síra wọn ni? Ọ̀gbẹ́ni wa yàrá ẹ̀ ń brain o báyìí kan lè mi kúrò ń bí o tó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn sìn tá bá ṣiṣẹ́ báyìí tá bá rí kan tá à ń wá tá à rí tán ó ti yẹ bẹ́ẹ̀ yẹn sìn tó wá di pé àkọlé tara wọn tá yàrá and everything lè lè máa sọ gbélé yìí báyìí mo sì manage ẹ̀ ni o ṣó ti gbọ́. Ọdún méje ọjọ́ méje tí o bá wọ́ọ̀kì já owó náà mí náà. Èmi rárá. Gbogbo orí nǹkan gbóná kan dàrú mọ́ramọ́ra ni. Dúdú àlàyé àdúrò ọ̀gbẹ́ni ẹ̀fọn àbẹ́ẹ̀dì ní sùúrù. Ẹ̀gbọ́n kan wà ládùúgbò ìbọ̀dá Sunday yẹn pàdé mi ni ó ti yé bẹ́ẹ̀ sìn a máa ń sọ̀rọ̀ wọn jọ máa ń ṣe gbogbo everything ní ẹ̀kan ibo nǹkan ló yẹ kí n mọ̀ pé kápítà bá ń tẹ̀kẹ́ ìbò pè ó ti yé bẹ́ẹ̀ sìn so mo ẹ̀tọ́ yẹ pé kọ́dẹ́ ti wá dí garawa lórí kí tá à ń tẹ̀ báyìí sí táwọn ẹ̀lẹ́dẹ̀ tó kó fi lè tá a fẹ́ máa gbélé ara wa tá a fẹ́ gbé lọ sí next level ó ti yé ṣé ìbọ̀dá Sunday yẹn ó ti yé bẹ́ẹ̀ sìn ó ní mọ́ṣúárì kan ó ti yé ṣúárì mọ́ṣúárì yẹn mo ní access in and out ó ti yẹ bẹ́ẹ̀ sí ṣé ọmọ kíta máa ṣe báyìí ó ti yẹ màá lọ bọ́bàrà Sunday yẹn àkọ́ bá sọ pé ẹ̀gbọ́n bá kí ní ó ti yẹ bẹ́ẹ̀ sí àwa lọ síbẹ̀ níjẹ́ kẹ́rì bọ̀dì wà mẹ́wẹ́ táwa máa lọ o sọ̀rọ̀ tẹ́mi wò ni so àlọ́ sórí táwa ti wá lọ bọ́bàrà Sunday tá a dé bẹ́ẹ̀ tán ó ti yẹ ṣọ́ra àwọn òkú yẹn bí wọ́n gbé wọn sí yẹn ó ti yẹ bẹ́ẹ̀ sí àlọ́ máa wo táàgì wọn sáma lẹ̀ mọ́ láyà. Ìbẹ̀ náà máa kọ déètì ìbẹ̀ náà máa kọ déètì sí déètì táìmù àìnàgbé wá táìmù àìnàgbé ó ti ẹ̀ bẹ́ẹ̀ sí táwọn tí wàá rí rí wá wọ́n gbé ní wàhálà kí ẹ̀ kan àkàn ṣá ọwọ́ ẹ̀ ni àgé àtàpàkò ẹ̀ àkàn gé orí àdé máa gbé. Wà bẹ́ẹ̀ ó ti ẹ̀ bẹ́ẹ̀ sí àjà wà nílé àkàn gé àtàpàkò tó ní ká mú wá ó ti ẹ̀ àtàpàkò ọwọ́ ẹ̀ méjèèjì yẹn pẹ̀lú orí yẹn ó ti ẹ̀ bẹ́ẹ̀ sí àkàn gbé àdé máa sá lọ. Ó tán ó yá jẹ́ ká lọ má waste time sílẹ̀ bá pẹ́ ní. Ṣé ká lọ dúró ká lọ sí àbí. Yà lọ lé ní. A máa lọ ohun tó ṣẹlẹ̀ jẹ́ kí bàbá Sunday yẹn máa wà available náà yẹn wò náà. Sọ ọgbọ́n ní Wednesday ọjọ́ ìròyìn gbẹ́ pé o ti fẹ́ pọ́jọ́ méje o. Ẹni Wednesday ó ti yé àwọn èèyàn kì í pọ̀ síbẹ̀ èyí kò yẹ ká pè bàbá Sunday èyí gan táwọn èèyàn kì í pọ̀ síbẹ̀ ilẹ̀ ká lọ weekend náà máa pọ̀. Ẹ jẹ́ lọ iṣẹ́ máa wọ́ọ̀kì lẹ́sìn. Wùpẹ̀yẹ náà. Yan bẹ́ẹ̀. Wùpẹ̀yẹ. Kò sí yan bẹ́ẹ̀. Sílẹ̀kùn yá ṣe ń kẹta fẹ́ ṣe pápápá. Ọ̀gbẹ́ni ní sùúrù jàre kí ló ń ṣe mí ní wo àwọn èèyàn bóyá wọ́n bá mi. Wá ó yá sílẹ̀kùn. Mo máa
ṣí ṣe sùúrù wa. Ogun pati mi o, ogun pati mi, ogun pati mi o, ogun pati mi o, ogun pati mi, ogun pati mi, ogun pati mi o, ogun pati mi, ogun pati mi, ogun pati mi, Báyọ̀, Báyọ̀. Ṣé ìyàwó ẹ̀ máa bẹ ṣòro ẹ̀? Ó náà try. Ìdájú. Ó ń try. Kò lè dàbí. Ṣùgbọ́n a lè fi ọ̀bẹ máa wí àdá. Ọ̀bẹ níyàwó mi àdá ni àdá ńlá tó ń gégi ńlá. Ṣòrí èmi bá gbọ́ ìyá ni ó lù bàbá gbó. Omi ni ẹ̀. Ṣòrí ṣe wà bó ṣe wà yìí. Mo ṣe mistake kí mo ti bì fún bàbá yìí. Bẹ̀ẹ̀ tọ́lọ́ tó ní pé mi ní jẹ́ lájẹ. Bẹ̀ẹ̀ ṣòrí ìwọ ẹ̀ bá tó máa fìdí pa ẹ̀. Máa tó gbogbo ẹ̀ pa ẹ̀. Máa tó gbogbo ẹ̀ àtọ̀sọ́ àtòru. Mo mọ Sùlé kan ẹ̀. Sùlé ìlú rọ́ọ̀sì. Ṣé bí o pa ẹ̀ mọ́? Èmi yẹn ń ṣe mí wẹ́rẹ́wẹ́rẹ́ kì í ṣe bí ńlá ìgbà tí mo ti rí ẹ èmi yẹn ń ra ń lọ. Ẹ lẹ́lẹ́ o. Bàbá náà Ọkọ ẹ̀kọ́. kí ló dé kí ló ṣẹlẹ̀? Kí ló dé ìkọlẹ̀ ká tó wọlé? Ọkọ ẹ̀kọ́. Ọkọ mi kọ́ lẹ́ẹ̀fi kọ́lẹ̀kùn. Ó dà má bínú. Ọkọ ẹ̀kọ́. Ó jẹ́ ẹ̀yìn ni o, ó jẹ́ ẹ̀yìn ni o. Tó yẹ kọ́ ọmọ kékeré kan ló ṣe orúkọ náà ṣe lọ́sọ̀ọ́ yìí. Nǹkan tí màá fojú ẹ̀gbọ́n rí gan kò ní láìkẹ́. Èyí tí ò bá ṣèbí ní kọ́. Ṣé ẹ sanwó ọdẹ ni? Ṣé ẹ sanwó ọdẹ? Tí ò yẹ ti sanwó ọdẹ láti jọ yìí. Tí gbogbo ọlọ́dẹ àdúgbò àdúgbò ń pè mí. Tí wọ́n lẹ́ẹ̀ sanwó ọdẹ. Ẹ wá pé ọlọ́jẹ́ yìí ni ó jẹ́ yìí. Ṣé ìní já wọlé yín? Ilé ìbò nìbá jáwọ́. Ẹ̀bẹ̀ tí mo ti mò ń sọ ni pé bàbá ẹ̀yin náà wí àwọn àgbà ní wọ́n ní pé ìwúrẹ́ tó bá wọlé tó bá káàkó máa dẹnu àmúso ni àgùntàn tó bá dẹ̀ wọlé tó bá káàkó máa dẹnu àmúso ni ẹ bá kọ́kọ́ kọlẹ̀ ni mò ń try láti sọ fún yín sọ pé má béèrè owó ọdẹ. Ṣé ẹ wá fẹ́ mú mi sọ ní báyìí? Nítorí pé mo wá béèrè owó ọdẹ. Ṣé yòókù yín? Ṣé bí wọ́n ti ṣe nù? Sáà ò san owó ọdẹ tiẹ̀ kò dẹ́nu àmúso ni ó dẹ́nu àmúso ọ̀ àmú mi so. Tọ́kùn mú mi kọ́ so mi má lẹ̀. Ṣé wọ́n ti yàrá oníyàrá ti fi máa béèrè owó? Yàrá èyí yàrá. Ẹ bọ́lẹ̀ ó dà bọ́lẹ̀ ọjáde gbọ́kọ̀ ẹ jáde. A ní kò sọkọ mi lé. Ó sì lọ lójú kí o sọkọ ẹ lé. Ẹ tí wọ́n bá ṣe yín tẹ̀ ń gàngà mo ní kò sọkọ mi lé. Bọ́lẹ̀ gbọ́kọ̀ ẹ pamọ́ nù lé ni. Ẹ mọ̀ pé ó jẹ́ gẹ́gẹ́ bí abọ́ tí màá fi pamọ́ kí lẹ̀ ń wò. Ọkọ ẹ ní wá ọkọ ẹ gangan ni. Ìṣẹ́ tó bá dé màá jẹ́ ṣẹ́yìn bàbá. Ọ̀wá ọmọ tó ṣẹlẹ̀ mo fún ẹ ní òní ọ̀la tẹ́ ń bá padà dé bí ní ọ̀tọ̀lá tẹ́ ì bá bá owó ọdẹ ńlẹ̀ gbàdúgbàdó gba owó àgbàdo lọ́wọ́ yín o gbàdúgbàdó gba owó àgbàdo lọ́wọ́ yín o ìtorí ìsìn ẹ̀yin nìkan bó bá ibẹ̀ fẹ́ wọn yọ mí lẹ́nu wáyà kẹ́kẹ́ rù yín kẹ́ jáde ẹ jẹ́ mi lówó lé lóòótọ́ àmọ́ owó ọdẹ ẹ jẹ́ mi lówó ọdẹ kẹ́ bá ń kó owó ọdẹ báyìí ẹ gbọ́ abẹ́ dáhùn. Bàbá mo ti gbọ́. Kọ́ jíjẹ́ kọ́kọ́ ẹ o. Kí ló dé? Ẹ̀jẹ̀ bọ́ta. Wo tó bá sọ fún ọkọ rẹ kó wá sọ owó ọlọ́dẹ ọgbọ́n àbọ̀gbọ́ ṣé ẹ fẹ́ sọ mí lẹ́nu ni ẹni kẹ́kọ̀ọ́ lè bá tèmi jẹ́ o ẹ lè sọ mí lórí burúkú ẹ ṣá sọ mí lẹ́nu ládùúgbò ẹ̀yin nìkan ni ṣé gbogbo ilé àdúgbò ṣé bí ẹ ti ń ṣẹnu tí wọ́n kọ́ títí wò sanwó ọlọ́dẹ èmi nìkan ládùúgbò wọ́n máa pariwo mi ẹ kọ́ra ayé jọ ẹ kẹ wọ́ọ́rí jọ bí kéde ni ẹ yìí náà. jẹ́ gbé jáde ọgbọ̀n kan. Ọkọ mi ò sí ilé. Ọkọ ni ò sí ilé bo. Dákúnjà. Kò sí wọn lẹ́sẹ̀ ṣé wọ́n máa parọ́ fún yín ni àbí wọ́n máa gbọ́kọ́ ọmọ pamọ́ sínú ilé. Gbé pamọ́ ibo wa lọ ibo ló lọ. Kò sí wọn lé wọ́n ti lọ bí iṣẹ́ náà. Ó dáa owó ọlọ́dẹ mo wá gbà wọlé ọjáde. Ẹ ṣe torí ọwọ́ ọlọ́dẹ náà lè ṣe fẹ́ lẹ́ṣẹ̀ fẹ́. Owó ọlọ́dẹ ò tó torí sọ́wọ́ ọlọ́dẹ ò tó torí bẹ́ẹ̀ gbogbo yín ẹ̀ kóra yín jọ ẹ̀ kàn wọ́rí jọ ṣé ẹ̀ ṣiṣẹ́ ni ṣé ẹ̀rọ ṣé àdúgbò láyé yín ṣe ní. Ìgbowó ọlọ́dẹ lónìí o. Mo ní tán bá dé mo máa jíṣẹ́ fún wọn wá bá yín ṣé mo lówó ọlọ́dẹ sí. Wọ́n wá bá mi. Wọ́n bá dé màá sọ fún wọn ó dàbọ̀ sí. Ṣé wá ẹ káre láyé ẹ káre gbogbo ẹ jáde kúrò nù ilé yìí owó wọ̀ mi mo ikọ̀ owó pẹ́ńsà ni mo ikọ̀ owó lílé èmi mo kọ́ fúnra mi. Ìyá ṣe wá. Ẹ̀yin ìfẹ́ pé.
gbogbo ọ̀tún tí mo sọ gbogbo àgbẹ̀ sí mo dàgbò bẹ̀rẹ̀ owó mo ṣe yanjú rẹ̀ ní ìmọ̀ kan tí mo fẹ́ ṣe náà ni láìpẹ́ wọ́n bí sóyún mẹ́jà àyè bàbá yóò ti dá. kò tilẹ̀kùn. àdúpẹ́ àìgbà tí dúró náà ṣé kìí ṣe pé ìyàwó ẹni fún bàbá náà lọ́dọ̀ ọ̀rọ̀ báyìí sí tí bàbá náà fi tètè já wọlé bẹ́ẹ̀ kọ́ bàbá yẹn ò ṣe bẹ́ẹ̀ yẹn rí o ti ṣe kí àṣírí ti fẹ́ máa tún sí i. gbàgbéjáre ọkọ mi ò lè mọ nǹkan kan tẹ́lẹ̀ gan èmi gan rò pé bóyá o ti ń fura ní àmọ́ràn ni wo ó kàn fura gàlagàlagàlagàlà gan ni kò mọ anything. ṣé ìwọ náà kì í ṣe ni ṣé o rò pọ́pọ́ mi ò kì í ṣe àmúdàpá ni kò ní fẹ́ kọ́ múdà kọjá lórí òun ṣé o mọ̀ ni ṣé o mọ̀ máa ṣe gbàgbé bó ìṣẹ̀lẹ̀ jáde kò ní ṣe nǹkan. because àtìgbà tó ti ṣàlàyé ọ̀rọ̀ òsèápù yẹn fún mi lẹ́rù tí ń bà mí tí mo ti ń fi àbákanbákan pé àti bóyá o ti mọ sọmọ kò mọ nǹkan kan. tí wọ́n gbàgbé apple ọ̀gá ń ṣe tiẹ̀ tó kò lè má ó dì wà papọ̀ tó ti wà papọ̀ rí ni gbàgbé bó ìṣẹ̀lẹ̀ jáde. sórí lè ní wọ́n fọkàn ìbalẹ̀ kò sí wàhálà kankan fún ẹ sórí àwọn eré tí ìyàwó ò ṣe fún ẹ rí mo máa ṣe àwọn eré yẹn fún ẹ tó yẹ pé inú ẹ gangan máa dùn lé ní kò yí ẹ ṣeré gbogbo eléyìí tá à ń ṣe gbà láti lè a máa ṣe ń ṣeré àdá ni lẹ́ni yí ẹ wàá gbà lé ní. ọlọ́run mi ò. ní kí wọ́n ti bẹ̀rẹ̀. ok màá dẹ̀ fojú ẹ̀ hàn mọ̀ bó. ok wo màá jẹ́ kó gbà lẹ́yìn. No, this one is fine. No, I like this. Oh, this one. So. No, Joe. Bush girl. I like this one. No. I like this. Let's go for this. No, this one. No, it's much more beautiful. Okay, this one. Bush girl. Oh, me, which girl? Yes, now. What's in that be? So what of this? No. This one is much more beautiful. I said it now. It don't make sense. No, let me see this. Yeah, this one is okay. Oh, what's that? Yeah. Go back. Good. I like this. Yes. It's not fine. This one is okay now. This one is fine. Ah. Yeah. Bush girl. Do you know what it is? Yes. What of this? You don't like Do this? now. Ikú ọmọ àjọsán ìrẹ̀ ọmọ àjòrú àtikún àtìrẹ̀ wọ́n yìí sí ọ̀rẹ́ ara wọn. Àṣàkẹ́ mi. What of this? Àṣàkẹ́ mi. Welcome, sir. Yóò dà fún irúmọlẹ̀ ògbé. Àṣàkẹ́. Bá mi kí ló dé mú gbọ́ yín. Ọmọ rẹ náà ní mo pé ọmọ erin fowó jura. Mo pé ta rẹ náà ní ìjọ ọdúnmọ́rún làgbà òye ní rẹ̀ náà. Àṣàkẹ́ mi. Kí ló dé? Bá mi. Kí ni òde? Kí ni nǹkan tí òde? Adẹ̀ ń bá yín sọ ẹ̀kọ́ ẹ̀fẹ́ gbọ́. Kí ló tẹ̀ ń bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́? Àwọn ọmọkùnrin méjì tó ń wá sínú ilé láàárọ̀. Gbogbo nǹkan tẹ́jọ sọ pátápátá ni mo gbọ́ o. Bẹ́ẹ̀ ni, gbogbo nǹkan tó ń bá wá ni mo gbọ́. Kí ló dé? Kí ló tẹ̀ fẹ́ jáwọ́ nínú iṣẹ́ burúkú yìí? Bá mi, ó máa lẹ́yìn o. Tó bá dẹ̀ délé tán mi ò ní dá sí yín o. What's happening now? Don't Why worry, you have got the exchange work? don't worry, my dear. You don't understand. Àṣàkẹ́ mi. Ṣé wo mọ̀ pé bí orí ọmọ ẹranko ò bá burú? Ẹ̀rẹ̀kẹ́ ọmọ èèyàn ò lè dùn. So kẹ́ máa bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́, kẹ́ fi máa tún àwọn ọmọ tí ń ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ múra sí. Ọjọ́ wo lẹ fẹ́ jáwọ́ nínú kẹ́ máa ṣoògùn ká kẹ́ máa bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́? Kí ló dé bá mi? Bẹ́ẹ̀ ṣe ṣe títí nìyẹn tẹ́ fobìnrin tó lé. Gbogbo àwọn obìnrin tẹ̀dẹ̀ kójọ bí ìyàwó yìí, ògùn náà wá ṣe o. Ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n bá wá, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ gbélé wọn lọ́wọ́. Títí dórí ìyá tó bí mi lọ́mọ. Mo gbọ́ nínú ìtàn wípé ògùn níyà mi wá ṣe lọ́dọ̀ yìí. Tẹ́sọ́ díyàwó tó bí mi fún yín. Àṣàkẹ́ mi. Ọmọdé ṣe ń sọ̀rọ̀ bí èwe. Ó jogún iṣẹ́ yìí lọ́wọ́ bàbá tó bí lọ́mọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n lọ sì ṣe jogún rẹ̀ lọ́wọ́ mi. Ṣé bí àwọn bàbá yín ṣe ń ṣe iṣẹ́ burúkú lélẹ̀? Ó rántí ẹkún ṣe tán ní wúrà. Obìnrin tó jokùnrin lọ. Ọmọ mi. N ó ro ẹ̀. Òye ẹni. Iṣẹ́ tí bàbá tó bí mi fi lé lọ́wọ́ ni. Tó bí bàbá tiyín náà ṣe kó yà. Bẹ́ẹ̀ ni ó ṣe fi léwọ̀ náà lọ́wọ́. Ọlẹ́jà ìyá mi ò ní jẹ́. Ṣé torí pé òjòkùnrin? Ìwọ ò rántí ẹkún ṣe tán ní wúrà. Okùn obìnrin bí okùnrin. Àṣàkẹ́,
iṣẹ́ yìí náà mo ṣe tí mo fi rán ẹ léèwé. àní ká jáwọ́ nù nǹkan tí ò dáa jọ kí ló dé gan-an ẹ jáwọ́ nù oògùn burúkú. ìwọ mọ̀ pé orí ọmọ ẹranko ò bá burú ẹ̀rẹ̀kẹ́ ọmọ èèyàn ò lè dùn. òkè àwọn tẹ̀ ń ba tiwọn jẹ́ yẹn ẹ̀ ń ba tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ ká yí ọmọ tí yín lè dàbí. tí báwọn náà wá ó máa lẹ́yìn. ọmọ ọlá kò lè lẹ́yìn ọkọ̀ ẹ balẹ̀ kò lè lẹ́yìn. oúnjẹ mi kọ́ Àṣàkẹ́ mi Àṣàkẹ́. mi ti dáná. mo ti dáná. ọmọdé ṣe ìṣòro bí èwe. ó dàgbà tẹ́ ìwé wù mí o ó dàbí n tún padà wádé ìwé o. Wetin happen? Why your papa dey exchange word? See na see your papa, nothing you fit do. Don't worry, you can't understand. Don't worry. After all, na your papa he be. You no suppose dey do like that. You no good at all. You How to follow your papa exchange word? You can't understand. Don't worry, okay? Just continue our journey. Hello, ṣé Madam Ṣadé nìyẹn? Madam Ṣadé nìyẹn? Ó ti dà. Wo ewé ata ìtata pọ́n o, ọmọ àjèrè ayé rẹ̀ máa bàjẹ́ sí lójoojúmọ́ ni torí kó bá máa fi bàbá Lámídì sílẹ̀ fún mi ayé ẹ̀ máa bàjẹ́ sí lójoojúmọ́ ni ó máa ń ṣoríire orí burúkú ló máa ń ṣe tọmọtọmọ tẹbítẹbí tara rẹ̀ ìgbésí ayé rẹ̀ máa nítumọ̀ sọ̀kan náà tó lóde la gbé ọ lọ lùkúlùkù là bù ọ mọ́tò là pa ọ máa ṣoríire gbogbo wọn bá dáwọ́lé láyé rẹ̀ pátápátá ṣe là máa bàjẹ́ fún ọ ìwọ olórí burúkú olóṣì olóbo yẹ̀rì gbọ̀kọ̀ ọ̀sẹ̀ sí àbọ̀rò ọ̀sẹ̀
ọ̀sẹ̀ sí Awọ́rò kọ́ bá dẹ̀yìn lẹ́yìn bàbá Lámídì kọ́ bá ti dẹ̀yìn lẹ́yìn bàbá Lámídì orí rẹ̀ ti burú o Madam Ṣadé orí rẹ̀ ti burú o ayé máa bàjẹ́ ni ìgbésí ayé ò ní nítumọ̀ olórí burúkú ọkọ̀ kan òkú kọ́mọ́dù òkú nínú ilé rẹ̀ ó tún dẹ́kọ̀ mi lójú àyè omi pè lọ́sàn-án mi pè lóru tí ẹ bàjẹ́ o Madam Ṣadé ó ní ìṣòrí rẹ̀ gbogbo ọjà kí ọba ní gbogbo ẹ̀ làkùnrin lọ́mọ lọ ó sẹ́kọ̀ọ́ omi ṣe gbogbo ẹ̀ làkùnrin lọ́mọ lọ kọ́ba yin bàbá Lámídì lọ́rùn nù ìwọ olórí burúkú ó lè gbọ́kọ́ olóṣì ayé rẹ̀ máa run ni ìgbésí ayé ò ní dáa orí burúkú ló máa ṣe gbogbo ọmọ kò ní ọjọ́ òní kò ní máa jẹ́ kó ṣe rere ọmọ kò ní ọjọ́ òní kò ní máa jẹ́ kó rí bàbá Lámídì gbà ọmọ tó ní ọjọ́ òní kò ní kí n tún wí fún ọ wo èyí bá fọ gbọlọgbọgbọ èyí bá fọ gbàràgbà sọkànnà bù ọ o ayé rẹ máa jẹ o ìwọ obìnrin Madam Ṣadé ń ná ju ọ o sórí burúkú ọ̀sẹ̀ sí Awọ́rò. Fẹ́mi ló má tó ló. Fẹ́mi ò sí ẹ̀wọ́ kẹ́mi ò sí ẹ̀wọ́ ìwọ tó kẹ́mi rẹ̀ ọ̀kadà nulẹ̀ ìwọ tó fẹ́ mo sọ fún ọ mo lọ ti di bẹ̀rù dání ìyàwó òsì ìyàwó orí burúkú tó lọ gbé nulẹ̀ tọ́pọ̀ mo tó lọ sí fún wa táàdì bá bí ní ọwọ́ ti wé ìṣẹ̀dá. Kí ló ṣẹlẹ̀? ìyàwó láti lọ pé wúmá yẹn wúmá tá a bá ṣiṣẹ́ ó ti lọ bọ̀ wájú ti lọ sọ orí burúkú ọ̀rọ̀ gbogbo owó ti ṣẹ́ láti ṣe èmi ọmọ tí mo lù sọ̀rọ̀ owó yẹn ìwọ ní kí n ti bẹ̀rẹ̀ báyìí mo máa bá dé ọ̀rẹ́ òsì wọn làjọ́ ṣe káàkiri tó ti bẹ̀rẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀yin á máa bá dé tẹ́kọ̀ọ́ fọ́ndé sẹ́yà ni irú ẹ̀rọ àdé òsì wọn nìyẹn. Ní sùúrù wa orí mi mú pàdé ní sùúrù orí ẹ̀rọ mi gbé kọ́sọ́mà wa. Ó ti gbé màdámù. Ó ti màdámù yẹn. Dúró. Kí ni màdámù wa bọ̀ ẹ̀sán? Kí ló bọ̀ ẹ̀sán? Màdámù tẹ̀ fẹ́ bọ́lọ̀ mẹ́ra gbogbo ṣé o ti ní ká o tiẹ̀ kò tiẹ̀ ní ìtiẹ̀ lójú ẹ̀ lẹ̀. Ní sùúrù ṣé òkè tàbí ṣé ti sàkàtì àbí kó tó bí inú àbí. Kọ́sẹ́ ẹ̀ dẹ́wọ́ gbogbo ìwé sílẹ̀ kò ní ká ti bẹ̀rẹ̀. Ní sùúrù. Ojú kó bá mi. Mo kó bá ní sùúrù. Yàrá mi ní sọ́dọ̀ àbí. Yàrá mi lóṣù. Ẹ̀rù lé. Mo sọ fún ọ kọ́mi ní ọ̀kẹ́ mi jáde ó ti tẹ́lẹ̀ ó ti fi jẹ́ bá ti rí ayé ìdèmí jẹ́. Ẹ̀rẹ́ ìjọba mi káyọ̀ jẹ́ kó lulẹ̀. Ẹ bá mi lọ wáyé. Ẹ lọ kó jẹ́ kó lulẹ̀. Ajẹ́ kó lulẹ̀. Ẹ ti lẹ́yìn yìí. Ìyá mi ti bá kókó lulẹ̀ yìí. Bọ́lá ti bọ́ ọmọdé lajá tó gbọ́. Tàjà. Ìwọ ni ọmọdé lajá. Ìwọ lajá tó gbọ́. Ẹgbẹ́ lajá. Ìwọ ni wèrè. Orí ọ̀pẹ. Wọ́n lọ pè yàn. Wọ́n lọ fi tó pè yàn. Èso asọ́ lulẹ̀. Ìwọ máa ṣe ilé jẹ́ ìwé. Bẹ́ẹ̀ni mo máa ń sọ. Bẹ́ẹ̀ni mo máa ń sọ. Ayé wọ́n wèrè wèrè orí yìí. Wọ́n lọ pè yàn lẹ́yìn. Èso asọ́ lẹ́yìn. Ìwọ máa ṣe ilé jẹ́. Wọ́. Bẹ́ẹ̀ni mo sọ. Àdúrà fi ká mi ti ká òkò. Yàrá ojú bẹ̀rẹ̀ ìjọ ìrìn ọjà. Òun ti jọ ìrìn Ó ọjà. pọ̀fọ̀. Èyí ti jọ ìrìn ọjà. Èmi lè gbé àtàlẹ́ ẹ̀ka tó ní kò máa ń sẹ̀rọ̀ ọmọdé. Níbo ni wọ́n sẹ̀rọ̀ ọmọdé? Kó bá sẹ́rọ̀ ọmọdé. Kó bá sẹ́rọ̀ ọmọdé. Kó bá sẹ́rọ̀ ọmọdé. Wọ́n kò fẹ́ mi o. Fẹ́rẹ̀ yẹ kó balẹ̀. Kò fẹ́ mi o. Kò fẹ́ mi o. Mo máa sọ fún ọ. Yàrá mi ni. Bẹ́ẹ̀ni. Olóhùn sí lára. Olóhùn sí lára. Olóhùn sí lára. Olóhùn sí lára. Bẹ́ẹ̀ni sọ fún ẹ. Bàbá ẹ̀ fà. Ọkọ̀ mi gbà mí sọ ìṣẹ́. Ọkọ̀ mi gbà mí sí ọkùnrin mi. Yàrá mi ni. Yàrá mi ni.
báwo ni báwo ni ṣó fine ṣó fine. èsì fẹ́ ṣọ̀tà rẹ o. ó lè máa ń lọ. ẹ bá fún ọ ní kùkù èsì fẹ́ ṣọ̀tà rẹ o. wọ́n kó dáa. ọyọ ẹ bọ̀ ẹ bọ̀ ẹ bọ̀ ẹ bọ̀. ibi o bá fẹ́ gbà lọ màá wà wò. ẹ bọ̀ bọ̀. ó lè lọ. wọlé wọlé ẹ mú dáadáa o a máa bù yẹn já o ìbò dúkìá ni o. ẹ mú dáadáa o ó lè bù lẹ́yìn o. wọ́n láyé ló máa fi eyín jà ẹ má jẹ́ kí ìfìbọn fọ́ ògbó eyín yẹn o. ẹ jọ sá sọlọ́pàá ni yín sá. irú ọ̀rọ̀ wo nìyẹn ń wáṣọ lọ́rùn wo tí ń béèrè pé sọlọ́pàá ni wá. ẹ bá bìrù ẹ kí n béèrè ni kí ló mọ béèrè ni dìgbòlugi ni o ìdìmú dáadáa kí n á dùn rẹ kí n á dùn rẹ kí n má mọ̀ dìmú kó wá ti bù yín jẹ pẹ́rẹ́. ilé ìbàdàn ní àti pẹ́ o. lẹ́nu rẹ̀. ìlú wa lọ. ẹbí ǹjẹ́ o ti ẹ̀ka wa madam. ẹ wọ ẹmu ìbòlúgi ní odò òwúbìnrin. kí ló máa ń ṣẹlẹ̀ o lè wèrè gan lélẹ́yìn tẹ̀ mú wáyé wèrè gidi ni. ẹ wọ mu lọ. yàrá mi ti lọ nílẹ̀ yìí ó dò kéré. tẹ̀fẹ́ ìyàwó aláàtìkè jẹ́ kárí lẹ́gbẹ́. ìyàwó aláàtìkè jẹ́ kárí lẹ́gbẹ́. jòwú kò máa lọ́wọ́ lára tẹ́lẹ̀ lè jí ká. ìyàwó aláàtìkè ọgbẹ́. ìyàwó alátìkè ṣẹ̀ṣẹ̀ ló ń gbé ìyàwó alátìkè ṣẹ̀ṣẹ̀ ló ń gbé ojowú kò wà láṣọ lára pẹ́ lèjì kan pẹ́ yọ pọ̀pẹ́lẹ̀ hàn èsì wà lá èsì wà lá màkọ́ fa. ọlọ́wọ́ ẹ̀ kò pa mí. ara mi ti gbà lọ́nà látàárọ̀. ẹni máa kú pàdé ẹni máa pa. oníjó ó ti pàdé onílù lọ́nà. ẹni àti What? Mr. Adewale. Mr. Adewale. It's better. Ó better. Ara ti ẹgbẹ́ pàmí sílẹ̀ mọ́ pàmí sílẹ̀. Ọ̀rọ̀ ilé ìgbòjú. Wo máa pa ẹ́ sílé lẹ́yìn mi. Sọ̀rọ̀. Ó ti pa ẹ́.
dìde á dìde. Ilẹ̀ tí máa fi tásẹ̀ mu láwa mo lálàá kan sí i aláyẹ̀ ó mú fura dání. ẹ wo ẹgbàgbé àlà ìfàlẹ́ nínú ìjọ jẹ́ kí n sáré dénú ilé. ṣe bọ́sẹ̀ kan lè sọ pé ẹ fẹ́ lo ọjọ́ mẹ́ta lẹ́dẹ̀ ṣe lò náà. òótọ́ ni jọ aláyẹ̀ ó mú fura dání jọ kò gbà kí n dúró ara fún mi jọ. ẹ wo ẹ má wọlé ẹ̀fà lálẹ́. jọ jẹ́ kí n sáré lọ jọ ara yẹn fún mi jọ. ẹ ní sùúrù ẹ má lọ. mo ń bọ̀ nù. ṣe ní tẹ̀lé ṣe báyìí ẹ̀ẹ́dẹ̀ ṣì lè sùúrù. Mo gbádùn ẹ. Mo gbádùn ẹ. Mo gbádùn ẹ. Ifá. Èmi lọ gbádùn ẹ. Wọ́n lẹ́yìn kó máa pè ní tí bàbá àtà. Ọlọ́run fi rán mi ni. Kò sí sẹ́mi tó Ọlọ́run fi rán mi tó. Ó tẹ̀ tó. Ó tẹ̀ yìn. Ara mi gan balẹ̀. Máa ṣe nǹkan sí ṣáà. Jẹ́ kí n sinmi náà. Ṣe wà. Ìgbà wo náà lẹ bẹ̀rẹ̀ ká máa jáàmù lẹ̀kùn lẹ́yìn nù. Ẹ má bínú mo ti fẹ́ ṣí. Àwọn olóṣèlú ìfẹ́ tó ń ṣe kìí tó tún ti lọ. Ọkọ ni. Ṣẹ́wà. Ẹ pẹ̀lẹ́. Mo ń gbogbo ẹ̀. Mo ní ṣe gan-an. O ní sùn. Rẹpẹtẹ bọ̀ iṣẹ́ ò gbà tó. O ní ṣe gan-an. Mo bí fún ẹni tè jẹ́ ká kó wọlé náà. Ara mi ti gbẹ kán mi. Ara mi ti gbẹ kán. Bàbá Lámídì. Ẹ̀yin ni màá bẹ̀. Ẹ má bínú. Ẹ máa ro títí wa. Ìṣù ẹni lọ́ máa ń ti ọwọ́ ẹni bọ̀kú. Ẹ má bínú. Gbogbo nǹkan tó ṣe ẹ fi yá wa. Kì í ṣe pé àkọ́ òun ni ògbẹ́kọ̀. Ẹ bá mi foríjì. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Bí mo ṣe dé tẹ̀sán yẹn mi ìfẹ́ kan fi sílẹ̀. Bọ̀dá mi. Bẹ́ẹ̀ ló kọ́ pàánù ẹ mọ́. Wọ́n mọ́kọ́ mọ́ yìí
aláìlẹ́kọ̀ọ́ ọmọ tí ìbá ṣe ti bàbá Lámídì àgùntàn ti rí àyìn bẹ kó tó gbùsọ lọ́wọ́ ẹ̀ kó ti lọ kó ti forí ẹ̀ sọlẹ̀. níbo. àmì àbúrò rẹ bí mo bá ṣe tó bẹ́ẹ̀. ìwà àbúrò mi orírùwà yẹn lọ́wọ́ mi àbí ìyàwó tèmi tó wà ní orírùwà yẹn lọ́wọ́ ẹ̀. sáà máa ń bè máa ń bè. ó ẹ má bínú. tí ń mú sá tí ń mú sá. ẹ fi gbogbo nǹkan tó ṣe ẹ fi yá mi ẹrù ti Lámídì ibo lẹfẹ lé sí ṣùgbọ́n orú nǹkan tó ṣe yìí tó bá jẹ́ bàbá rẹ̀ ló bí wa tó sì yẹ yéyé mi tó bí mi òun ló bí tó dẹ̀jẹ̀ sí lórí kò tó dọ́rọ̀ ẹ̀wò ọlọ́run ọba òní lójú ti yọ. bọ́bí wá bẹ ọkọ rẹ kọ́kọ́ méjì ìkúnlẹ̀ agídí àwọn àmẹ́ni tó bá gidi jọ sọmọ dáadáa kó wà mọ́kọ rẹ. Onílàmídò Onílàmídò kí ni ló máa ń ṣẹlẹ̀ ṣe bí bọ́dà mi sáà ti máa ń bá mi bẹ̀bẹ̀. ọ̀ka rẹ̀ jẹ́kọ̀ tán nínú rẹ̀. mẹ́ni máa ń ṣe bẹ́ẹ̀. tó ti gbé dẹ̀nu mi jẹ́kọ̀ tán nínú rẹ̀. ẹ́ Elédùmarè àgbọ̀n lé ìwọ náà dàgbà ojú òní tí ọ ẹjọ́ máa bára yín kalẹ̀ ìjọ gbọ́ sùúrù lèèyàn fi sọkọ obìnrin bá máa fi sùúrù bá lò. kékeré ata ló ń wò yìí o kò ṣeé fi gbọ́ máa rú ló ẹ̀wọ̀ ẹ̀rù ó yìnbọn aláwọ̀ fi kúgbà ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni sórí kí ni ìtura tó o bá ti délé kó o dúró àná sẹ́nu ní ìyàwó rẹ̀ délé tó bá ti lè tẹ́ àkọjá ọkùnrin kókùnrin tó bá gorí rẹ̀ ìpàdé dọ̀rùn alákejì sọ́ra ṣe o má jésù ó ṣe o torí tó bá lọ rèé kọlù kò léèwọ̀ kó o sọ́ra o. ẹ mọ̀ pé bí n bá ti dánrú èyí wò kí n yá sọ fún pé tọ̀ èmi náà ń regbè yo mo bá fi ọdún lẹ́yẹ gbà o kí ló dé ó wà wá ti jẹ lọ ẹnìkan wà máa tún ìyàwó rẹ jẹ bí ìṣù so dà bẹ́ẹ̀. bàbá mo rí iná. ó dà. mo ti rí rẹ. ok má pẹ́. ibẹ̀ lọ́wọ́ mo rí inú ilé ibẹ̀ lọ́wọ́ inú ilé ibẹ̀ lọ́wọ́ iye ọkùnrin wo ọwọ́ jàlámíà bàbá Lámídì lọ́wọ́ jàlámíà ọlọ́mọ ẹ̀wọ̀ jàlámíà ọlọ́mọ ẹ̀wọ̀ gbẹ́mú kọ́ mi kí ta ayé ọgbẹ́ mi ayé ọgbẹ́ mi kọ́ ní sọ́kọ́ gbọ́dọ̀ mi ti ta ọkùnrin wo ló wọlé lọ́mọ mi gbọ́kọ̀ mi ọgbọ́kọ̀ mi wọlé omi sọ́kọ́ ọkọ̀ tó ń jọ tó ń ṣe ọkọ̀ mi bí kiri Lámídì àsọkọ̀ máa ń wọ̀ nìyẹn Lámídì àsọkọ̀ máa ń wọ̀ nìyẹn. ilé rẹ tó padà. àwọn olówó ayé wà ìbọn òní wà àti ọkọ̀ ẹ̀ ní ọkọ̀ mi sí àsọkọ̀ máa ń wọ̀ nìyẹn aṣọ tó máa ń wọ̀ nìyẹn. sẹ́yìn kọ́lẹ̀ wọlé sí i. ẹ má bínú wa ta lẹ ń béèrè. bàbá Lámídì àsọkọ̀ máa ń wọ̀ lọ́wọ́ àsọkọ̀ máa ń wọ̀ lọ́wọ́ ìgbà wo ló bọ́ sí ọlọ́run. aṣọ ilé. bẹ́ẹ̀ni. sẹ́yìn kọ́lẹ̀ wọlé sí i tẹ̀lé ẹjọ màdíà ní sùúrù tí kìí ṣe pé ẹ sì lé wọ. ilé wo ni mo sì wọ ẹni tó jẹ́ pé mo máa ń tẹ̀lé lẹ́yìn débi. ẹ ń tẹ̀lé lẹ́yìn yóò bá tẹ̀ sọ yẹn mi ò understand. ó máa ń tẹ̀lé kó máa ń dẹ̀tí rẹ̀ kó máa ń dẹ̀tí rẹ̀ kó máa ń gbọ́. fíìmù lélẹ̀ yìí màmá tẹ ẹ wọlé tẹ ẹ wọ sá. wọ́n mọ̀ ojú mi ni mo rí bẹ́ẹ̀ mo rà ní tẹ̀lé bọ̀ mo mi tẹ̀lé bọ̀ aṣọ tó ọ̀pọ̀ ló wọ̀ ìbò lè bọ̀ sí ìbò lè bọ̀ sí ìbò lè bọ̀ sí. ìbò lè bọ̀ sí.
kí n béèrè lọ́wọ́ níbọ̀. Àlàmídì ti dé. Ọkọ ọlọ́kọ tẹ́ ẹ gbé wọlé ẹgbẹ́ síta ọlọ́kọ ti dé. Bàbá Àlàmídì kò wọlé ní wọlé. Bàbá Àlàmídì tẹ́ ẹ gbé sínú ilé ẹgbẹ́ ọlọ́kọ fẹ́ síta. Bàbá Àlàmídì kò bá ẹgbẹ́ sílé. Bàbá Àlàmídì nù bíbá. Ṣé ẹ wà òkè? wọ́n ní ó wọ jàlámíyà sí ilé. Ṣé ẹ ti lo oògùn yín? Mo ti lò mo lo oògùn kí n tó wà yín gánlẹ̀ lo oògùn yín. Ṣáyé ọmọ bá mi ṣe yín. Ẹ̀yin láyé ń ṣe. Àmì kí ló ṣe é fún bàbá ẹrù àjà níbo ló gbọ́kọ̀ mi sí? Níbo ló gbọ́kọ̀ mi sí? Ẹrù àjà ṣé nǹkan máa fi gbọ́kọ̀ mi nìyẹn? N kí bàbá Àlàmídì máa ń jókòó tì nínú ilé rẹ̀ nìyẹn. Ṣé wọ́n fi mí gbọ́kọ̀ mi? Wọ́n fi mí gbọ́kọ̀ mi. aṣọ yìí ti pẹ́ tí o ti wọ̀. Wọ́n fi mí gbọ́kọ̀ mi rí àbí? Ọmọ ṣe mi sọ ọ́ mi tọ́ mi tẹ́ ọ́. Olùmí tún ti dé. Ibo ló gbé bàbá Àlàmídì sí? Mo rí ọ ní àwọn mẹ́ta. Síre tú. Ọkọ mi ló wọlé mi lálejò. Ọkọ rẹ wọlé, akọkọ òkú kọ́mọ́ọ̀dù. Ibo ló gbọ́kọ̀ mi sí o kí n tó ya wèrè fún ọ níbẹ̀ o. Kí n tó ya wèrè fún ọ níbẹ̀ o. Mi ò tó jẹ́ bàbá Àlàmídì. Irú aṣọ kọ́mọ̀ rẹ. Irú aṣọ kọ́mọ̀ rẹ o. Ó yẹ kẹ́ wọ́kọ̀ yín lọ sí ọkọ̀ yín lọ sí gáràjì o kẹ́ lọ wọ́kọ̀ yín bẹ̀ ọkọ̀ yín bíbá yìí o. Wọ́n ti ẹ̀sọ́ ọkọ̀ rẹ wo ló wá ní gáràjì? Akọ̀rẹ́ wo ló máa ń wá ní gáràjì? Ṣé pàlọ́ bá tuntun bàbá wa? Gbogbo mo dájẹ́ kí gbé pé ọkọ̀ yín. Àwọn ọmọ ní sọ́ọ̀pù ní rí ni. Màdámù ẹ̀wọ̀ ọkọ̀ yín lọ jàre. Òkúkọ́ wà ní ẹrù àyà wọn fẹ́ fi gbọ́kọ̀ mi rè. Ulé ní gbà yín mẹ́màá ń gbà o. Màá yà gbọ́kọ̀ mi síta. Ibò mọ́ bá na kọ́ ọlọ́pàá dé. Ọlọ́pàá kọ́ ògbórí yìí. Gbogbo ìyẹn náà tọ̀tẹ̀. Ìwọ náà ẹrù àyà. Wọ́n fi gbọ́kọ̀ rẹ ní ìrọ̀rùn. Bàbá Àlàmídì ìrọ̀rùn. Bí bàbá ń jẹ́ níbẹ̀ lókì. Kí ló máa ń ṣẹlẹ̀? Yes, madam. How are you? Ẹ là fẹ́ rí ni. No, mo kàn lọ sí public toilet níbẹ̀ mo kàn sáré lọ. Mo wá kébékébé tó yẹn dáàdì ṣẹ̀wà. Mo fi pẹ́ bísí níta pẹ̀lú àwọn. Bísí kí ni ẹ gbáriwo ni? Mi ìmọ̀ wọn rí o dàbí pé wọ́n gbọ́kàn sínú ilé o, ìgbà gbọ́kàn bọ́ta o, ó wọ jànámíà o, ó tẹ̀ lọ pé mọ́mì Bólú ó lọ pé mọ́mì Bímbọ́ ń bẹ̀ yẹn. Lọ́jà yẹn náà kígbe tó bẹ̀ sí ń gbó bí ajá. Ẹ yá ṣẹ́wà, ìyá kíní kan. Ẹ wo òṣì ń dá wọn láàmú. Ó láìkì ọkọ̀ wúmà yẹn, ẹlẹ́mi ṣe kíní kan, èmi ṣe gbẹ́mi ṣàwo. Ẹ ti jọ fà á gan. Bí ọ̀ ẹ pẹ́ sọ pé kí n má máa pariwo tẹ́ bá ní. Má máa jà mọ́. Òkè dájọ́ yá. Mo kàn báwo ni my baby? How are you? Mo kàn wọ́n fún mi ní iṣẹ́ kan ní Àbújá so máa lọ bẹ̀ ní èyí so ó máa tó next week tó ti pé máa dé so ìyẹn mo ní kí n kàn sáré wálé kó má jẹ́ pé ṣe máa pè lórí aago. Náà. Èmi nìkan náà nìkan wọ́n ní dájú ṣe. Àṣìbáwọn èèyàn wà lẹ́bàá rọ́mẹ́ǹtì Hawaii. Ó fẹ́ dàbí ti yín ni kí ni tèmi ya ní àwọn èèyàn wà lẹ́bàá rọ́mẹ́ǹtì láti bíbá ẹ lọ bẹ̀ yẹn. Ok máa ma ṣe fídíò kọ̀ fún ẹ. Kò ní kan dàbí nǹkan rẹ ni. Máa ma ṣe fídíò kọ̀ fún ẹ. Ó dá kò sí wàhálà náà máa sìn yín lọ máa sìn yín padà máa mí sìn yín gan-an. Ibi ló máa ń bá mi lónìí. Ibi ló máa ń bá mi lónìí kí ló tẹ̀ láìsí bàbá Àlàmídì yẹn gan-an. Kò máa ń mọ̀ kankan. Ó máa ń gbà á bá mi nínú ilé. Ilé ni ọ̀tá ìjókòó dèdè. Ó máa ń bá mi nínú ilé yìí. Kí ló máa ń ṣẹlẹ̀ gan-an? Síbí máa ń yá tó ni. Kó tún jáde àìjáde. Kó tún ti wọlé olómi lọ kí èmi káre káre bẹ́ẹ̀. Ibi ló máa ń bá mi lónìí. Sàpọ̀nà ń gbó lónìí lónìí. Máìtó! Máìtó! Olúwa mi o. So òwò ẹlẹ́ kọ̀ọ̀bọ̀ tí ni? So òwò ẹlẹ́ kọ̀ọ̀bọ̀ tí ni? Àbúrò máa ń ṣẹlẹ̀, mo máa ń bí ọlọ́rẹ̀ mẹ́ta, ó máa ń lé sí òkú ajá lóhùn. Wo kí bàbá Àlàmídì bá ti máa ń wọ inú ilé kọ́ bá ti dẹnu géètì, wọ́n máa ń jẹ́ kí wọlé kọ́kọ́ lá pè mí. Tó bá pè mí kí ló máa ń ṣe ọ́ sórí rẹ̀ máa ń pé àbí kí ló máa ń ṣe ọ́ sọ ọ̀fẹ́ mú bọ́ọ̀lù ni. Ṣé kò máa ń jẹun lórí rẹ̀? Kọ́ bá ti dé wọ́n jẹ́ máa ń wọlé kọ́kọ́ pè mí bọ́ ìta kó máa ń dá dúró síbẹ̀ kò tètè dá pè mí kí ló máa ń ṣe ọ́ àbí kí ló máa ń ṣe ọ́. Ṣé kí bọ́ọ̀mù bọ́ sórí? Kó bù so bàbá àbújẹ. Kọ́ la ṣe pé mo máa sọ fún ọ. Lórí bó ṣe rí gígígígígí.
ìgbéra bá mi kí ló máa ṣẹlẹ̀ gan sí mi máa ń ra tó ni. ìyá àdúdì wà ti yé sí wà ti sẹ́yìn. mo ti máa ń ṣe kíni. ẹ̀ka ẹ̀ pè mí ná ẹ̀yàn kọ̀ntrátọ̀ ọmọ wa lọ. wo sọ́ra rẹ̀ bàbá Lámídì o ibo ló ti máa ń bọ̀ ibo gan ló ti máa ń bọ̀ omi kúrọ́ ọlọ́sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ pé mẹ́màá tẹ̀lé ọ níbi òbí jáde lọ. kéèsì ọ. o kàn máa ń tàn àrẹ jẹ. ṣé o gbádùn ṣá. àwọn wo ló máa ń bá gbé. ọ̀rọ̀ àbọ̀sọ̀rẹ́ oore ilé obìnrin ọ̀sáré bọ́ sọ́sọ́kùnrin olùbìnrin lọ́kùn. ṣé o gbádùn ṣá. kí ló máa ń ṣẹlẹ̀. kí ló máa ń ṣẹlẹ̀. kí ló máa ń ṣẹlẹ̀. ó lọ ẹ̀kọ́ oṣù kan níbẹ̀ kí ló máa ń ṣẹlẹ̀. mo rò orí rẹ̀ ti balẹ̀. jọ ilẹ̀ pé o. oníṣekúṣe ni o. jóná ṣé èmi kan láwọn sọ́ṣẹ́ sọ fún. ẹ̀yin 1000 ló ṣe fún. mo rò orí rẹ̀ ti balẹ̀. yálà Lámídì tẹ́mi kìlọ̀ fún ọ gbọ́ngbọ́n rẹ̀ kọ́ o. tí ó gbogbo kẹ́tẹ̀kẹ́tẹ̀ ìjẹ̀sà tó ń lò yẹ ó làbí sí Èkìtì o Èkìtì yín lórí o Èkìtì yín lórí o mi gbádùn o mo ti sẹ́ lórí ní o tí o bá ṣọ́ra ẹ àwọn ìtúrátọ̀ nínú ìjọ fún wọ́tà pẹ̀lú bó ṣe lómi kó o. tí o ti gbọ́ tán. èmi ní gbó omi gbó ìtọ́ ẹ̀dùn lè tó tóbi lẹ́yìn ìbá tiẹ̀ dá. lúlẹ̀ ṣọ́ra ẹ. mo máa ń sọ fún ọkùnrin sọ́ra rẹ̀ mo máa ń sọ fún ọkùnrin sọ́ra rẹ̀ wà á pọ̀ apá rẹ̀ àtúntì. àmà ẹ̀ ti ní sọ́bìrì ọlọ́bìrì ẹ̀pẹ̀rẹ̀ ẹ̀mí ni mo ní kí ló máa ń sì ọkọ̀ máa ń sì wò mí kí ló máa kí ni problem ẹ̀ gan. àṣẹwó ọlọ́mọdé owó rẹ̀ ṣe pípọ́ ẹ̀sùn wo máa ń wà owó rẹ̀ ṣe pípọ́ ọ̀tá ẹ̀dẹ́ lẹ́sìn rẹ̀ ó máa tú ọtí aṣẹ́wó bastard ìwọ máa ń wọ akókó rẹ̀ rí mo máa ń ṣó rẹ̀ ní bẹ́bẹ́ mo máa ń ṣó rẹ̀ ní bẹ́bẹ́. kéèsì ọ. pé kí ni kí ló máa ń ṣẹlẹ̀ kí ló ṣe ọkọ̀ máa ń la ẹ̀wẹ̀. ṣé o ìfẹ́ òun mú níta ni nígbà mo ti fi ṣẹ́ dé kí mi lè bọ́ sí ìyá kí mi wẹ̀ olúmú mi. ṣé olúmú lánàá àbó olúmú níjẹta àbó máa ń jáde lánàá àbó máa ń jáde níjẹta ó sì la ẹ̀wẹ̀ lánàá ó sì la ẹ̀wẹ̀ níjẹta. ṣé o bẹ̀rẹ̀. pé kí ni. ṣé o ti bẹ̀rẹ̀. pé kí àbí kí ló máa ń ṣẹlẹ̀. Oh God. ṣé ìwẹ̀ tí mo túbọ̀ lọ tó burú jù ni. ìwọ rí pé òun mú níta mú etí fẹ́ nílẹ̀ kan tó tí a gbogbo ogun ara mi mo bẹ̀ sí ní sweat mo wá ní kí n lọ wẹ̀ kí n ṣáwà. òun máa ń lánàá òun máa ń níjẹta ṣé òun máa ń lánàá òun máa ń níjẹta ló sáré gbé mi ò sí máa ń wọlé ọ̀tá ẹ̀ gbà bọ́ra sí òkè ó ti láì rẹ̀ bàbá Lámídì bàbá Lámídì. mo para rẹ o sọ pé àlọ́ lè ṣe ìkọ̀lẹ́ àti àbọ̀ bẹ̀bẹ̀ ṣé o ti bẹ̀rẹ̀ ṣé o ti bẹ̀rẹ̀ ṣé o ti bẹ̀rẹ̀. mo ti bẹ̀rẹ̀ kí ló máa ń ṣe ọ́ kí ló dé kí ló ṣe tó fi máa lọ wẹ̀ irú ìwẹ̀ wo ló máa lọ wẹ̀ kí ló máa ń wẹ̀ fún ó dáa ṣé o ti gbọ́ ìwẹ̀ orí burúkú kó máa ń wẹ̀ káàkiri kó máa ń wẹ̀ lè òṣì. sunwó ná ṣíọ alábùkù. hello hello ma ẹ mà ṣe máa o ọlọ́ba àwọn aràn yín lọ́wọ́ o àbùdí báyìí ní tómi òkun àbùdí báyìí ní tómi ọ̀sà tójó tẹrùn ní alábòó kì í gbẹ ilé yóò rí gbẹ fowó o ẹ ṣe gan ẹ máa rí ṣe o ẹ̀yin ló ṣe jù pẹ̀lú gbogbo rẹpẹrẹ tẹ́tẹ́ mi sí pẹ̀lú tẹ́ gbé mi sí gbogbo nǹkan ni mo jẹ wàhálà ìwòlé báyìí mi ò lè jẹ́ ní tìmọ́ ìgbádùn yẹn lágbára ok ma ẹ ṣe ma
ó dáa màá tún máa pè yín mọ́.
iṣẹ́ rẹ ti parí. ṣé pẹ̀lú bá mi máa ń parí rẹ̀. bí alẹ́ bá lẹ́ àtùpà àfikún sàlálá ó dolú sàlálá ọ̀rọ̀ rẹ ni ọkọ rẹ ó máa fi sàlálá bọ́kọ rẹ ò parí ẹ kò ní lè sùn bẹ́ẹ̀ ni kò ní lè wo bí akọ́kọ́ bá yẹ. sọ di gbẹ̀rù dání kí máa ń jẹun lórí rẹ̀. yóò di gbàrú kẹrẹ̀ dání. ẹ ó wà lọ sínú ìkòkò tó ń wò ní agbára nǹkan tó wà náà ẹ lọ rí ibi wá. Yára. Irú mọ̀lẹ́ ṣe. Nígbà téèyàn bá nírú eléyìí sílé tó tún yálè ta tóun náà bá tún tẹ́nìkan wò èmi náà ó máa tún wò. Irú mọ̀lẹ́ ṣe. Irú mọ̀lẹ́ ṣe o. Yálà méjì so iṣẹ́ ti parí bẹ́ẹ̀ sínú alùbàdì àbí kìlọ̀ bẹ́ẹ̀ sí nínú àpáàdì tó bá dojú tó giri ní í ṣe. kódà nǹkan tó bá sọ fún ni yóò máa ṣe. ṣé pé màá jẹun lórí àbálà mi. kódà ó sanwó lórí rẹ̀. màá fọ àwọ̀tẹ́lẹ̀ mi. ó tún sanwó lórí rẹ̀. màá ràn lóṣẹ́ kékeré àwọn bẹ́ẹ̀ ni kẹlẹ́ ara pa. bẹ́ẹ̀ ni ọlọ́run ti wá máa yín mu ẹ máa lè gbé gbogbo èèyàn obìnrin olórí burúkú olùsí. òní lè wojú ẹnì kankan mọ́. kùdí tèmi ṣé bàbá ìwò ẹ máa ìwò ṣé ẹ máa ń tó. ó tó. káyà máa tó a máa wo obìnrin olóbìnrin akáfòfòfò yẹn obìnrin ọba ti ṣètú tùtùtù léèwò ká. ẹ máa yí gbádùn mi. ẹ máa gbádùn mi. ẹ máa yí gbádùn mi. ó máa gbádùn mi náà. ẹ máa yí gbádùn mi náà lọ́dà. nígbà tí èèyàn lélẹ̀ sí tó tó ń yálé ó bá ṣe é tú tara àtàwọn ìdílé òun ọ̀tún ló bá tán. Báàmì ẹ kú iṣẹ́. Àṣàkẹ́ mi ọmọ ọlá. àfìgbà tí ti yín padà bá yín. kí ló dé. wọ́n padà gbé nǹkan tẹ̀ mọ́ jẹ́ ká yín mọ́lé. Báàmì ẹlẹ́ẹ̀ni gbọ́ ìyàwó oníyàwó lẹ tún gbẹ́sẹ̀ léyìí o láì ṣe kábíyèsí. kì í ṣe bí mi àwọn irúnmọlẹ̀ ní. irúnmọlẹ̀ ló gbé wá. irúnmọlẹ̀ ní. kò sí wàhálà ó dá mi lójú kó máa lẹ́yìn tó bá dẹ̀ délẹ̀ tán mi ò ní dá sí. kò sí kankan Àṣàkẹ́ ọmọdé sí ẹ. ó dáa mo ti gbọ́ jẹ́ ká fìyẹn lẹ̀ àbúrò mi tó wá bá mi lo ọdúndé. ìkòbòkòbò. bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ kan ló lóun fẹ́ bá mi lò ọ̀tún la lọ̀sẹ̀ kan yẹn máa pé èmi fẹ́ mú jáde kí n bá wá àwọn nǹkan pẹ́pẹ́ rà tó máa kó lọ sílé fáwọn òbí ẹ̀. wo Àṣàkẹ́ mi sọ fún un kí n ro lágbára kó tó lọ. kó tó lọ kó mu wá kí n ro lágbára. ayọ̀dá. Ellen. Yes. Yeah, let's go. bàbá mi ọmọ yóò ṣe mí kí n má fi lè lọ tí mo fún ilẹ̀ tí mo lọ ẹ̀ ń padà dúró. Àṣàkẹ́ mi yóò yẹ o.
èsì náà gbogbo ẹ̀ kù rìrìrì tó ń fẹ́ lalalala yìí báyìí ó ga o òtútù tẹ̀ ti fẹ́ mọ̀ pa mí báyìí àdẹ̀mọ́ ibi tó ti ń pè sí wọn gbogbo nulẹ̀ gbogbo ẹ̀ jẹran ó ga o aṣọ àti mi lélẹ̀ ó ti ẹ̀ dá. àwọn méjèèjì wá lọ wọ́n fi gbogbo ilé sílẹ̀ látàárọ̀ orúnkún èmi wọ́n ṣí gbogbo inú ilé sílẹ̀ àwọn méjèèjì ò sí nílé. ẹ̀tẹ̀ ń tutù mọ́lúwẹ̀ lára yìí ga o. so gbogbo bẹ́ẹ̀ yẹn ṣe yẹn báyìí mo láìpẹ́ àwọn ibi tí àwọn bíbá yín kọ́ báyìí. ẹni náà àti ṣe fínísì ẹ àti máa ṣe ìwé láti máa ṣe irin sí táwọn yẹn máa fọ́ ẹgbẹ́ tẹ ìyẹn náà ń pè ní step iron step. iron step àwọn tó wà òkè yẹn mo fẹ́ kó ṣe sí o àwọn tó wà òkè àwọn tó máa wà òkè tó máa ń tàn yẹn oníkóye sí sóò tí wọ́n bá ti lè rí i pé torí ó sì sọ pé ilé kan sì wà tá a sì máa lọ kọ́ ní kòrò. mo tẹ ń wò pé bóyá ká ṣe sílẹ̀sì torí táwọn yẹn ń ṣe ní ìsìnkú ni o. ṣe quotation náà tó máa wọ òkè náà ni. gbogbo àwọn àjọ ìbá yìí wọ́n pátá ní kọ́kọ́ fi kí sí lókun. Fẹ́mi ìgbàgbọ́ tí mo wá níbẹ̀ ni pé torí bá a ṣe ti ṣe ìbáyìí wúmà yìí ó nífẹ̀ẹ́ wa gan-an kí ni táwọn plumber ṣe yìí mo wá ń wò bó ṣe wà yìí ṣé tó bá lọ ní problem lọ́jọ́ iwájú bó ṣe wọ inú ògiri yìí tó bá lọ ní problem lọ́jọ́ iwájú ṣé kí ni pé wọ́n máa sọ pé kan tó máa fọ kó tó lè gẹ́ẹ̀tì fọ́ọ̀tì ẹ̀ bẹ́ẹ̀. àtọ́ ntí à ń ṣe ní ìsinmi kò sẹ́ni tó ń gbé kinní síta mọ́ ẹgbẹ́ tẹ̀ báyẹn kò dẹ́ sí nǹkan tó fẹ́ fa problem fún because àwọn pipe yẹn orí kó tóbi so kò sí nǹkan tí ó fẹ́ gbanú ẹ̀ tí ó gbanú ẹ̀ nǹkan tó kàn ní ṣẹlẹ̀ ni pé àwọn tó wà ní underground lẹ́yìn náà lè ní problem tó bá yá bẹ̀tẹ̀ tí bàbá ṣe máa trace ẹ̀ so lórí yẹn kò sí problem lórí yẹn tó bá wo ti àwọn electrician gan inú concrete kìíní làwọn náà ṣe ẹlòmíì náà ti fẹ́ plug iná nìkan ló máa kún ta. ló máa kún ta ok torí wúmà yẹn láìkì wá gan o torí ó sì sọ pé àlọ́ wa kọ́lé kan ní Kòròdú mo wá ní kò sí wàhálà bọ̀ wáyà ìjẹ́ sáré tó wá ti lówó nǹkan tó ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀wọ̀bọ̀ ní sìmẹ́ntì yẹn ń kọ́. ó ti wú balance owó ẹ̀ ò tí ì pé wúmà yẹn ló sì wá madam ó ti send owó sí i àdàní kò sí fún wa níbi tírílà méjì because wọn á bẹ̀rẹ̀ plaster báyìí tó bá ti ń ṣe plaster lọ wọn á máa fi ti bọ́ gárì. géètì tán ṣe ní ìsìn. Kódà ní kódà ní mo ní kọ́. Hello. Bàbá Àmídì. Mo ń gbọ́ ẹ. Ọ̀bùnrin wo ni o gbé dé? Nínú ilé. Àlè mi ni. Àlè rẹ ni. Àlè mi. Àlè rẹ ni. Ọ̀dà máa dárò rédíò. O máa dáhùn sí lédè mi. Máa rí pé mo dárò rédíò. Yá dá sí lédè mi. Dárò sí lédè mi. Wọ́kọ̀ burúkú rárá àdáká nǹkan kọ́kọ́ yẹ pé gbogbo ìgbà ṣáà lè mú mi bínú. Gbogbo ìgbà ṣáà ló máa ń mú mi bínú ló máa ń múnú mi dùn. Máa dáhùn sí rédíò. O wá ti fojú rẹ̀ rí wà fara rẹ̀ gbé. Wàhálà ìwà pẹ́lẹ́ wọ̀n jọ̀bọ lọ. Dárò sí lédè mi. Ìyàwó rẹ̀ tó nù. Oníjà ojú ti gbéṣẹ́ ẹ̀ níjà rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ wàhálà rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ wàhálà rẹ̀. Ìjà kó lórí ọ̀rọ̀ yẹn. So kọ́kọ́rọ́ yẹn tó bá ti fit ẹ̀ tán. Mo sọ fún bọ́ọ̀yìn kápẹ́tà tó kan ilé yìí. Mo ní ó sì máa complete àwọn kinní sílé yẹn. So bẹ̀tẹ̀ owó tiẹ̀ náà ti kù díẹ̀.
kákọ̀ ètè parí eléyìí ká mọ ojú èrè ta ní. àwọn step yìí fẹ́ ṣé ká lo stainless ni àbí stainless máa wà òkè pé láyé ń lò ní ìsìn máa wà òkè jẹ́ mo fẹ́ lọ wo ẹnìkan tún pè mí náà so ó ní lérí ọ̀rọ̀ iṣẹ́ lílẹ̀ ní àdúrà gbogbo gbà tó bá ti ní ṣe bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni àlùbáríkà ni so ó tún pè mí pé iṣẹ́ kan tó ti fẹ́ yọjú o so mo ti lọ ṣe quotation àwọn iṣẹ́ ló wà nípa so màá lè dignify fún wá ṣe ń lọ màá dọ̀dọ̀ ẹ̀ nírọ̀lẹ́ àbí kó jẹ́ ká rí ra lé ṣùgbọ́n kò sí wàhálà so kò sí wàhálà ibẹ̀ mo páàkì mọ́tò mi sí ọ̀nà yẹn ò tí balance. ọ̀dà torí mo ti ní one or two seat mo ti fẹ́ wò nínú ilé. kò sí wàhálà ó dáa máa yáṣẹ́. àgbà lónìí ọ̀nà bú ọ lónìí sójà lè yàdìyàdìyàdìyàdìyà ọtún lábá mi ló lé iná máa dú ọ lónìí náà máa gbà tí ẹgbẹ́ máa gbà tàbí ẹgbẹ́ wọ́n máa ṣe rẹ̀ mí. níbi tá a dé yìí mo fẹ́ kó parọ́ fún mi nítorí wípé ẹnì kejì tán jọ mú yín òun ti jẹ́wọ́ mo fẹ́ kó sọ nǹkan tó wà ń bẹ̀ fún mi má parọ́ ká dé settle things amicably mo mọ ọ̀nà tí mo lè gbà láti ràn ẹ́ lọ́wọ́ so kí ló ṣẹlẹ̀. ọlọ́pàá mo ti sọ bó ṣe jẹ́ mo ti sọ bó ṣe jẹ́ mi ì lè pa náà níbi tí mo ti ń pààyàn ọ̀gàn ọlọ́pàá ìrọ́ mi ò ṣẹ̀wọ̀ rí mi ì lè pa ọlọ́ọ̀rí mi ọ̀gàn ọlọ́pàá. farabalẹ̀ má sọ ìkún ẹkún tó ń sọ kò lè sọ problem tó wà lẹ́wọ̀ bí kò sí wípé kò sọ nǹkan tó wà ń bẹ̀ o sì lẹ́wà báyìí so tó tí n bá ṣe tán láti dé pẹ̀lú ẹ̀ wàá ìtara ẹ o torí iron wàá fi baskin yẹn jẹ o sọ nǹkan tó wà ń bẹ̀ fún mi. mi bá kọ́kọ́ lórí mi bá kọ́kọ́ irọ́ mi ò ṣe wọlé ọ̀dọ̀ ọlọ́pàá mi bá kọ́kọ́ ẹjọ́ lórí ọ̀dọ́ ẹjọ́ torí ọ̀dọ́ rárá. ẹ ò sọ nǹkan tó wà ń bẹ̀ náà. mo ti sọ àwọn tó lè bá tí wọ́n jọ bẹ̀rẹ̀. farabalẹ̀ má sọ ẹkún tó ń sọ ò lè sọ problem kò lè ràn ẹ́ lọ́wọ́ rárá bí kò sì kò sọ kí ló ṣẹlẹ̀ gangan ibo lẹ ti bẹ̀rẹ̀ kó tó di kó yọrí síkú. iṣẹ́ rí lóòótọ́ nígbà tí wọ́n jọ ń fẹ́ra ilẹ̀kùn lájọ ń gbé lóòótọ́ àpàtmẹ́ǹtì wọn ọ̀tọ̀ tí wọ́n ọ̀tọ̀ àmọ́ bóyá lọ́jọ́ yẹn nǹkan tí mo tẹ̀ mọ̀ ni pé ó lè àwọn ọmọ mi ti ń fura pé ní àti wọ́n fẹ́ra bí ẹ náà sọ ló fi gbé mágún lé mi because wọ́n sọ pé mágún ló pa wọ́n. lóhùn má parọ́ ọmọkùnrin ìgbà tí ẹ ń bì fún ìdára ìwọ àtòbìnrin yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ èyí ní ìdí wá gbìmọ̀ papọ̀ ẹ wá ní kẹ́ ń kú àbí. iṣẹ́ wọn tí mo sọ fún yín nìyẹn. tọwọ́ yàrá bá ẹ. kí ṣe wọn tí mo sọ fún yín nìyẹn. má bá skin ẹ jẹ́ o. Do you believe that I'm still joking? No, sir. Torí pé mo ti ń ba ìṣeré àbí? No, sir. I'm not joking. No, sir. Báwo lè sọ pé ó ṣe ṣẹlẹ̀? Wà lẹ́yìn mọ kankan pa ẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá yín gbọ́ ọ̀gá mi mọ kankan pa ẹ̀. Òbí ti ẹ̀ kò wù ẹ́. Rárá. Kò wù ẹ́ àbí? Ẹ tó sá,
Ọlọ́run Ọlọ́run Jésù Kristi gbọ́ Ọlọ́run ọba gbọ́ Jésù gbọ́ Ọlọ́run ní ìmọ̀ kankan pa Ọlọ́run. Kí lè lè? Sá ìbọn ni sá ìbọn ni. Ó dàbí pé gbogbo. Rárá o rárá. Ó ń jọ ẹ lójú. Rárá sá. Àtàpá ẹ àtẹsẹ̀ máa gba mẹ́rẹ̀ lọ́wọ́ ẹ ìkẹ́kẹ́ ò ní kù. Rárá sá yẹ ẹ jẹ́ sọ̀rọ̀. Mo kó wá sọ nǹkan tó wà mẹ́fì. Ẹ má bàjẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé rí mo ti fẹ́ sọ̀rọ̀ gangan. Yeah, I'm listening. Ṣé rí mi ìmọ̀ kankan pẹ̀lú òótọ́ ṣé rí èmi. Tó bá ti lè lò kò tó nílò. Tọkọ mi yẹn wá kọ́. Sórí tọkọ rẹ. Tó bá ti gbé fẹ́ sí àgbèmọ́dé Bẹ́ẹ̀ni. kò gbà ojú ara rẹ. Tó bá ti débẹ̀ ọmọdé yìí tọ́ yìí mọ̀ kó tó gbélé pẹpẹ. Ẹ ṣe tó mo bá ọmọkùnrin ìjìyà gan o mo bá jìyà gan kó tó lẹ́rù omi kó tó lẹ́rù omi. Kì í ṣe irú ẹ̀ yìí ló yẹ kọ́kọ́ ẹ̀ ó máa ṣe rádaràda. Kì í ṣe irú ẹ̀. Ẹ wo nígbà tó tó gbà kí gbọ́dọ̀ gbọ́ owó kọ́múlé látà tí mo kó fún tá a fi kọ́lé kí ló rí tá a kọ́lé sí báyìí kọ́ lọ gbọ́ mọ́. Ó mọ iyì rẹ ni. Mo mọ iyì mi. Kódà. Ẹ ṣàánú mi o. Ó rí ọ̀rọ̀ bí ó rí kan. Ẹ ṣe máa dúpẹ́ o. Ṣègbè mi ni àwọn àwọn orí mi ní pẹ́ wáyé. Èrò mọ̀ ló sì lù ú tì ọ́. Ṣé ẹ tí n bá ti lè lo iṣẹ́ yẹn báyìí tí mo rí kó jẹ́ àwa dúpẹ́ ẹ̀yin gan ẹ̀ gbádùn mi. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé bàbá o. Ẹ̀yin ló mọ ilẹ̀ iṣẹ́ awo máa pé ooo awo gbẹ̀kú awo gbẹ̀jà awo tó jadò mọ́dẹ̀ ẹ̀kẹ́ kí n gbé. Very interesting. Kó lè jogún wọn. Àwọn ló fi ṣe gbogbo kan tó ṣe yẹn àbí. Wọ́n ti kú o rárá sá ṣé rí oògùn fẹ́ lásán ni mo fẹ́ ṣe. Ọ̀run ọba kò sí tó jọ. Ìwọ àti bàbá yẹn ti jọ ní solid agreement. Wàláì mi ìmọ̀ kankan oògùn fẹ́ lásán ni mo fẹ́ ṣe. Oògùn fẹ́ lásán ni mo fẹ́ ṣe mi ìmọ̀. Wait. Mo really understand ìwé tó ń sọ but my help her out but sọ reality yẹn fún mi àwọn aláàárín èmi àti ẹ kó lè jogún ẹ ló ṣe pa. Ọlọ́run ọba gbọ́ Ọlọ́run gbọ́ Jésù gbọ́ mi ìmọ̀ kankan Ọlọ́run ọba oògùn fẹ́ lóòótọ́ ni mo fẹ́ràn wọn àwọn náà dẹ̀ fẹ́ràn mi mi ìwà mọ̀ pé tó máa dá sí nìyẹn mo fi títóbi Ọlọ́run ṣẹlẹ̀ fún yín mi lè parọ́ fún yín. Oògùn fẹ́ lè sọ fún bàbá ìbò fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni oògùn fẹ́ lásán ni. Ṣé o ṣe dá ilé bàbá yẹn? Mo mú mi sá. Ṣé o lè mú mi débẹ̀? Màá mú yín lọ àmọ́ mú yín lọ. So that o lè fi yẹn help ara yà. Bẹ́ẹ̀ ni sá ẹ ṣe sá màá mú yín lọ màá mú yín lọ màá mú yín lọ. Gbogbo ẹrù rẹ ó kéré ni ó fún jáde wà kó dúdú rẹ wọ́n gbọ́dẹ kókò tẹ̀ dá ọ̀dà rẹ ti dé ọ̀dà rẹ ti dé ẹ̀gbọ́n rẹ ti dé àṣírí rẹ tú ó gbàṣẹ lébi lórí pẹ̀lẹ́sẹ̀ pupa èsù ń ṣe ọ̀tá rẹ̀ wé màá wúsọ pé kìtì mo ti yá ìjẹsàlíwèrè àbí ẹ bá rẹ kìtì mo ti yá bàbá fa whatever bàbá fa mọ́sùlẹ̀ I try to lead you to for water pàṣẹ mi oko ó tẹ̀ ga ẹ káàbọ̀. kí bẹ́ẹ̀ ọdún mi dé omi gbọ́n lọ́mọ mi lórí. Mẹ́fà ẹ̀mọ̀ yóò lóṣù sórí iṣẹ́ ọmọ lóṣù sórí iṣẹ́. Ó daṣọ borí mẹ́fà ẹ̀mọ̀ ọmọ àdàbí ní lọ́fà. Èyí ni kéré gbẹ́dú rẹ sọ I will try to reduce the farm water màá gbé mo sì ọdún mi oko you are not get chocolate prestige mo lọ́pọ̀lọ́ jù ọ lọ ìyó kàbúrò ní ṣe ìyá ayé ìyó fọ́tò mi ó pàṣẹ lè lórí inú kọ́bọ̀dù ẹ̀ mo ti ní o inú kọ́bọ̀dù rẹ̀ ọgbẹ́lẹ̀ olórí. bóyá sáà sí mi rẹ ni kí má ṣe àṣẹ kọ́tà yìí ti bọ́ lọ́ọ̀mù lóríṣiríṣi ọ̀nà. You this woman again lẹ́lẹ̀ òní bọ́ náà. kò ní bọ́ bẹ́ẹ̀ ẹ máa bọ́ bẹ́ẹ̀ imú ìrọ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ fún etí ọdẹ
ìdí ọlẹ́ ìdí ló ti rí bẹ́ẹ̀ inú kọ́bọ̀dù ẹ̀ mo ti rí o. inú kọ́bọ̀dù tí. bẹ́ẹ̀ni kọ́bọ̀dù ẹ̀ gẹ́gẹ́. ó pàṣẹ lé mi lórí. ibẹ̀ mo ti rí. Mr. Man, this time around, kò ní bọ́ọ̀nù ilé. Kò ní bọ́ọ̀nù ẹ̀. Ìmọ̀jẹ̀ bọ́ọ̀nù ẹ̀. Pẹ̀lẹ́, ṣíkẹ́ ti jẹ́ fún mi. Open the gate, come on, wala. Open the gate. Open the gate. Come on, wala. Ṣíkẹ́ tẹ̀ wẹ̀ lẹ́yìn ni. Ìwọ́lá o, ẹ̀yìn bọ́ọ̀nù ẹ̀ o. Ẹ̀yìn bọ́ọ̀nù ẹ̀ o. Ó fẹ́ bàtẹ̀ mi jẹ́. Fọ́tò mi lórí àfọ̀ṣẹ́. Lọ́pọ̀tọ̀ fẹ́ lọ kéré. Ibo ló ti bá. Inú wọn dúró pẹ̀lú mo ti rí. Ló ti gbélé ọ lórí. Ó gbélé mi lórí ṣàṣì mi. Ó dọ omi lé ọmọ mi lórí omi gbóná. Ó kú kọlẹ̀ ní àlèmí pé àlèmí ní gbàdúrà rẹ̀. Lọ́pọ̀tọ̀ fi ó dò kéré. Ìyá làmí mi lọ nílẹ̀ yóò dò kéré. Ẹyẹ nílẹ̀ ìlú àlọ́. Ẹ máa bọ́nú ẹ̀. Wèrè ni ó ní. Fámìlì ẹ̀ ní. Ó dàbọ̀. Tíkẹ́ẹ̀tì ẹ̀ fún mi jọ. Tíkẹ́ẹ̀tì ẹ̀ bàbá làmí nì. Wo. Tẹ́mi gbé yàn ọ́. Ìwé òmùyá làmí di dáadáa. Ó mọ rere. Tẹ́mi á sọ fún ọ. Iṣẹ́ kò bá wá síbi. Kò bá wá síbi pẹ́rẹ́. Kò bá sí géètì fún. Ẹ̀kẹ́ márùwá náà gbà lọ́wọ́ rẹ̀. Ọ̀kadà gan. Ó ní ní gùdégbòdégbò kẹ̀kẹ́. Ń bá tiẹ̀ jẹ́ fáínálì. Tó bá sí géètì fún. I will try to lead you to far water. Màá sì odó mi oko. Tó ti wá. Ẹ̀yà ọdún yàrá ẹ lọ. Gbogbo ilé mi lágbọ́ yẹ. Gbogbo ìlú. Gbogbo Èkìtì lágbọ́ yẹ o. Anybody, maybe they might call you. Who go carry my water? Wetin happen na? Na no be me take your water na. Wetin happen? No be you take my water. Dey shout on me. Who go my carry my water? Me, I don't know. Wetin happen? You come dey shout on me. Wetin happen na? Who dey shout on you? You go my carry my water. Ali, what happen? Hey, your head is not correct. Hey! Ẹni ẹjọ́ ń bẹ̀ kí ló dé? Orí ta ni ò pé? Kí ló ní mo ṣe fún yín? Orí ọ̀pẹ fẹ́ tẹ̀ fẹ́ kọ́ àbùkù. Ẹ fẹ́ kọ́ àbùkù kí ló dé? Kí ni mo ti ń lo ẹ̀fẹ̀ fún? Ìwé aṣẹ́wó aláìní ti ju òfin ilé ọkọ sílẹ̀ wá jókòó sílé babaláwo àgbà ayé aláìní ti ju aṣẹ́wó. Mo ní sáìsì ẹ lọ́wọ́. Ìwọ ni màá nà ẹ bọ̀lẹ̀. Bọ́ọ̀ bí bẹ́ẹ̀ kàlá ìdá. Bọ́ọ̀ bí tètè wá mi. Aṣẹ́wó aláìní ti ju. Alára gbígbẹ. Ó gbẹ bí ẹja sáwá. Bẹ́ẹ̀ni gbígbẹ aláìní ti ju aṣẹ́wó oṣù. Kẹ́rù ẹ̀ kó bọ́ ta ètò ìṣẹ́nu lé ìtọ́. Àtọ̀ ẹ̀jú. Lọ́mọ ẹ̀dá. Aláìní ti ju. Orí ẹ̀ kò máa ń pé orí ẹ̀ ìwọ àti àbúrò rẹ̀ àbúrò rẹ̀ àti tó máa ń pé orí ẹ̀ méjèèjì kò máa ń pé. I dey talk am. You dey grace. You and your friend. You dey grace. You dey grace. You my grace. Ṣé wọ́n lè my grace? Wetin we do for you? I tell you water. Àdàgbà má dànù ó fẹ́ kọ àtọmọ́lẹ̀ sílé. Ó wá jókòó sílé ọkọ ọlọ́kọ. Aláìní ti ju oṣù. Mo sọ fún yín. Gbogbo yín wá pátá ní tẹ̀ ń wá lẹ́yìn àkóso ẹ̀ máa rí nídìí ewúra. Ṣé o ti máa ń gbó tán? Ní kí ni? Ẹrù ẹ̀kọ́ bọ́ta ìtọ́sẹ́nu lé ìtọ́. Ẹrù ẹ̀kọ́ bọ́ta tí bàbá mi lọ́rùn lẹ̀. Tí bàbá mi lẹ̀. Orí kò pẹlẹbẹ níwájú pẹlẹbẹ lẹ́yìn. Bẹ́ẹ̀ni àwọn tèmi fẹ́ bẹ́ẹ̀. Olóòrùn pẹlẹbẹ níwájú pẹlẹbẹ ẹlẹ́sẹ̀ gbígbẹ. Tó bá padà kàn mí wọ́n máa ń gan ni ó máa ń gan. Kó bá padà kàn mí ó máa ń gan. Ẹrù ẹ̀kọ́ bọ́ta nù lẹ́yìn. Ọmọdé bàá kò nà ẹ́. Ọmọdé bàá nà ẹ́ lánàá bọ́lẹ̀. Kí ló máa ń ṣe ọ́? Ẹgbẹ̀yà lánàá ti jù. I go break your leg. I go break your head. Bọ́tà ẹgbẹ́ bọ́tà nù lẹ́yìn bọ́tà. Orí olóòrùn alára gbígbẹ. Ara rẹ̀ dàbí ara ọkùnrin. Ara rẹ̀ dàbí ara ọkùnrin. Ara bàbá rẹ̀ rí mi ó láìkì ní. Ṣùgbọ́n ìwọ ọ̀rọ̀ kan. Èmi ò lọ́kọ́. Lọ́dún méjì Lẹ́dẹ̀ sọ ohun tí ilé tó dàbí egbére yìí náà ilé tó dàbí egbére. Níbo ló ti máa ń egbére? Tí mo bá rí láti má rí ọmọ alágbàlùkà wálé. Orí ti ń bọ̀ pé. Ẹ kò máa ń fúnra yín lọ́rọ̀ sọ. Orí ti sẹ́ náà pé. I don't understand. Orí ti ò pé. Wetin I craze for? Orí ti ò pé. Ọlọ́pù ọ̀tà. Wetin happen? Shey you get mama? I no get mama. You no get mama? If to say you get mama, you no go talk to me Ó like ní that. ìdásílẹ̀ ìyá ìwúlò ìyá ìwà responsible. Ìyá ò ṣe ìyá àyà bíi tiyín. Ìyá ò ṣe ìyá dáadáa. Ìyá wà lé ọkọ wà lé bàbá ẹ̀. You know my get you this way. Ìyàwó babaláwo. Your mama no dey here again. You no get mama. Ẹ̀yin la bá ń bẹ̀. Ẹ̀yin la bá ń bẹ̀. Ẹ̀wọ̀ ẹ̀yin la bá ń bẹ̀. Ẹgbẹ́ yóò ṣe máa tó tẹ́. Ojú
ẹ̀ máa ṣọ́ká. Àṣé owó lè orí ẹ̀ kò máa ń pẹ́ orí ẹ̀ kò máa ń pẹ́ rárá. Àṣàkẹ́ mi lóde. Ẹ wo bí tẹ́ ẹ sìn mí dé. Mo sì wí ẹ gbọ́. Àwọn ọmọ yahoo tẹ ṣoògùn fún. Tẹ́ ní kí wọ́n lọ fi bá obìnrin láṣepọ̀. Orí mi ni wọ́n ti lò ó. Ẹ wo bí tẹ́ ẹ bá lé ayé mi dé. Mo finú wẹ́nu mo padà jẹ́wọ́. Ká ní mo ti mọ̀ ni kí n ti gbọ́ràn sí ìyá mi lẹ́nu. Bóyá mi ìbá sí nípò tí mo wà lónìí. Mi ò jára ayé. Bẹ́ẹ̀ ni mi ò jẹ́rò ọ̀run. Ẹ sọ mí dálárìn kiri. Àṣàkẹ́ mi. Àṣàkẹ́ mi. Àṣàkẹ́ mi ọmọ arẹ náà ní mo pé ọmọ erin fowó ju rẹ bí aṣọ. Mo pé tààrẹ náà níjọ ọdún márùn lágbà ó yẹ lẹ́ràn. O sì sọ fún tó èmi ni ò gbọ́. Iná kú fo eru bojú. Ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ tí ẹ̀rọ pò. Àwọn pé ìgbà tí ń bá wa lọ ta ni ó ṣe lédè lẹ́yìn mi. Ẹ bà mí bẹ̀. Àṣàkẹ́ mi ọmọ arẹ náà ní mo pé ọmọ erin fowó ju rẹ bí aṣọ. Iná sì wà nílẹ̀ lẹ́yìn àtúnṣe jẹ. Bàbá o bàbá ẹ ti láyé wọn báyìí bàbá ẹ bá dúpẹ́ ẹ bá yọ bàbá ẹ rí kẹ́tí mo rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi bẹ́ẹ̀ ni mo ṣe ṣe. Ẹ rò pé bẹ́yà ẹ ti mọ̀ pé bí ó ṣe máa jẹ́ nínú bí mo ṣe lò ó fún ọmọdé ní jìmbá tí bá ló pọ̀ rí yẹn bàbá ó gbàbẹ̀ lọ́wọ́ kan ni ọ̀dọ́ bàbá àwọn gbà ní gbòòrò ẹ mọ̀ mọ́tò wọn náà dẹ̀ ṣe báyìí ẹ̀ tẹ̀lé mọ́ fẹ́ńsà kò sí nǹkan tí ní gùn tán màá gun Lamborghini dánwò ọ̀rẹ́ mi ó ní òun ò ṣe mọ́ kò láforítì torí pé wèrè bù mí jẹ lásẹ̀ lásán ó sá lọ ó sọ fún wọn ní kó ní sùúrù kó já padà wá ó lò wá mọ́ sẹ́ẹ̀dí báyìí èmi ní ṣé ń gbà tí máa ń gun tí máa ń gun Lamborghini àbí tí mo ń gun réǹjì àwa ni pé bàbá inú mi dùn ẹ wò ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run àjẹ ẹ̀tọ́ fún mi àṣẹ ìdúpẹ́ rẹ. Kó o tó débí àwọn ọlọ́mọ rẹ ti jẹ́ kí n gbọ́. Ó lówó ó lálàlú. Àṣekágbá ẹ̀ ló kù. Bí mo ṣe rí pé o ti ṣe lọ́hùn mo ti pè ní àṣekágbá ẹ̀. àbá wọn máa gbà nígboro. Àṣekágbá ẹ̀ ni ọwọ́ àdàbíà. Kí n da ilé jẹ báyìí. O ti dowó sìkìsìkì máa mi owó dé sìkìsìkì máa mi owó dé owó dé bàbá sìkìsìkì máa mi. bàbá inú ó là ó lu inú àlọ́ ó là ó lu bàbá ó là ó lu inú owó dé sìkìsìkì máa mi owó dé inú. Àjíjàníjẹ́ ní Mọ́sùlùmí òkú. Ọmọ kan ṣoṣo tí mo bí, mo sì fi gbogbo wọ. Àṣàkẹ́, mo kó àlejò. Mo gbà yàrá ìyá rẹ̀. Bàbá, kí ni mo máa ń sẹ́ni mi? Kí ni mo máa ń sẹ́ni mi? Kí ló dé?
ó yẹ lọ́mọdé òde ó wọ́n tún lé mi ó fẹ́ 50,000 kẹ́sì ọmọdé owó ó ní bàbá ilé ọjà ìbọn rẹ̀ àbájú pípẹ́ jọ yìí o. ẹ bọ́lẹ̀ mẹ́ bàbá ẹ̀. kí bọ́lẹ̀ bẹ́ẹ̀. èsù kò máa ṣe. kí bọ́lẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. wọ́lá bọ́lẹ̀ bẹ́ẹ̀. làbíbí ṣé wàá bọ́lẹ̀ bẹ́ẹ̀ wo ogun ilé o bàtà o ogun ilé o bá pàtàkì ẹni bí adìgbò bẹ́ẹ̀ o. ẹ kúrò lórí ẹ̀jẹ̀ rẹ̀. ẹ ọmọ àdèrè o. ní kíni. wọ́n padà sí ẹlẹ́nu. wọ́n padà sí ẹlẹ́nu. bẹ́ẹ̀ ni mo àbọ̀ gálà ni. níbo gálà ni bàbá rẹ̀ gálà gálà ni bí ọ. gálà kò fẹ́ pè ní lóko ni o. ọmọ ojú gálà ló fi alẹ́. ọmọ àlè ọmọ àlè. ó dáa. ṣé ìjọra bẹ́ẹ̀ wojú rẹ̀ ṣé ìjọra. ẹ ṣe mi kó bí wà kó nínú lé wà kó nínú lé ní kíni ilé bàbá rẹ̀ lè àwọn ṣe mistake wo ogun nínú lé pápátá ìbọn ní sẹ́yìn níbẹ̀. ìwọ ni mo máa ń lé dànù. ìbọn máa fi pọ́ ìbọn. èsù kò máa ń ṣe. ẹ̀yìn ẹ̀yìn bá fún mi. kò sí kan tó máa ń ṣe. kò sí tó máa ń ṣe. bàbá o. kò sí kankan. kò sí kankan. kò sí kankan. kò sí kankan. èmi bàbá làbí yìí. kò sí ẹ ẹsùn máa ṣe ẹsùn máa ṣe fẹ́gbẹ́ òfin sọ́mà lé o fẹ́gbẹ́ òwe ìsọ́mà lé fẹ́gbẹ́ ìyá ẹ̀ òkú ń dún ẹ̀kọ́ lọ́sìta fún èmi báwo fún kọ́sẹ̀ kúrú náà lè. ìbọn. a lè mú bọ̀ mọ́ mi sọ lè pa mí ni. ẹ kí máa lọ kí máa lọ wọ́n lè mú bọ̀ kí máa lọ. lọ máa ń lọ fèmí rẹ̀ sílẹ̀ mo máa ń lè jáde kúrò nínú ilé yìí. ọ̀dà ó ti lọ. aláìlójútì. ó ti lọ. ọtún ti la gbébọn jágàmù rẹ ọfẹ fi pa rẹ. èyí ni bá kọ́ ọ́ lápò tí. aláìlójútì. ẹ ṣe dúró. èdè dúró di ọ̀gbìn kò má pè mí. bá mi bọ fọ wọlé ìmẹ́jì máa fi fọ́ pa. wọ́n bí ètò àìjẹ́ lónìí. ṣé mi. máa bọ̀. ìwọ lè dún lára mi. ọ̀pọ̀ yòrò olè. ìwọ nìkan tó mọ̀ ẹgbẹ́ bọ́ ìsàlẹ̀. olùkárà. bọ́ ìsàlẹ̀ kan mọ̀ kọ́ bá mọ̀ ẹ̀ lágbára o lè jà. máa pa ọ́ lónìí bọ̀lọ̀bọ̀lọ̀ awọ́lẹ̀ rẹ̀. ọlọ́pọ̀lẹ̀ ní. jami náà rí. mo máa ń pa ẹ́. bàbá rẹ̀ gbọ́ yòrò lẹ́yìn. bọ̀lọ̀bọ̀lọ̀ máa ń gbọ́ lẹ́nu ẹ̀. ó dà kún bọ́. máa ní ọgbọ́ nínú ilé máa ń pín ọ̀rú ni máa ní lánàá lẹ́sẹ̀kẹsẹ̀. máa bọ̀ wọ́n ti ṣe é lájà. kí ló máa ń ṣe mo máa ń pa ọ́ lónìí bí ojú àìjẹ́ mo máa ń pa ọ́. Lámídì kọ́ bá yọ̀ ní ojú ẹ̀ náà ti dà. Láti ní oṣù mẹ́ta tó ti tẹ́ àgọ́ ọlọ́pàá dé ilé mi ló darí sí. Kódà oyún oṣù méjì wà nù rẹ̀. Rọra ṣe má dojú mi ó jábọ̀ kó má rí jà àrùn mọ́lẹ̀ o. Má rí jà àrùn mọ́lẹ̀ má dojú mi ó jábọ̀ o. Ẹyin o. Ẹyin o yẹ. Do this one again. Get up. Emu. Ọ̀nù apàyàn ló. O lẹ ti wá. Ẹ dúró bẹ́ẹ̀. O lẹ ti wá tẹ̀lé òkú lọ́wọ́. Ilé mi àwọn tó bẹ̀. Òjòjú ewúrẹ́ àwọn ojútẹ̀lé òtẹ́lẹ̀ o. Ẹ gbọ́rọ̀. Òjòlógbé àgùntàn tó fi ṣe ẹ̀sìn sáyọ̀. Olórí bá fúnlẹ̀ kélékè nígbà tó rò bí ọ̀run. Ó ní kí òjò sú. Ó ní kí òjò fò. Mo múra làpárò kẹ́. Ọ̀rọ̀ tó bá ń bẹ nínú ẹ̀rù. Bó bá balẹ̀ àtúkà. Mo gbọ́ ìrònú yín kó túká mọ́ yín nínú. Ẹ̀yin kò ó yá ẹ̀yin ìyá mi ó sọ̀rọ̀ ọ̀gá. Ó yẹ ẹgbẹ́ mi. Ọ̀fẹ́ o. Tó bá sọ ẹni tí màá yóò fọ orí ẹ̀. Oya move like this. Oya like this. Yes madam. Hey madam. Oya like this. Hey. Move like this. Hey sergeant. Bàbá ti lọ wá padà wá wá débòtò wá wá sí ọkọ̀ kúrò rẹ̀. Oya move. Oya hey madam. Wàá mọ ọmọ yín ṣe. Oya move. Apààyàn ni ó ti pààyàn lẹ̀ ọ̀rí báyìí. Òkú èèyàn lè pa pa lọ́jọ́ ọdún. Ẹ máa mú lọ. Ẹ máa kún ọ lọ. Wo bàbá aláwo tó ń pààyàn ọba. Good afternoon, everybody.
Welcome to our YouTube channel, Romoke YouTube TV channel. If you subscribe to our YouTube channel and watch our videos, I will teach you how to get a loan without BVN in Nigeria. Thank you for watching our videos all the time. I love you so much. Bye.